ẹ̀ka sára ọ̀nkú ẹ̀mí ẹ bá wa ṣe ìdárò èèyàn rẹ̀ tó rọrùn TB Joshua kọ́lọ́mbà àtẹ̀sọ́rùn rere hàn. Àmọ́ ní question tí mo fẹ́ bi yín o, nígbà tí ìlú ń darú ọ̀gá yín kò sọ̀rọ̀ náà, ọ̀rọ̀ Twitter ló ń wá kiri, ó ń lé àwọn tó ń tweet tó ń ṣe Twitter káàkiri náà, gbogbo náà ti dàrú tán, wọ́n jó gbogbo náà ti tán, àárín kankan náà ṣe sínú ẹ̀. Àwọn IPOB tó jẹ́ pé wọ́n agitate fún natural resources tó wà ní ìlú wọn, erin kí àmì ló máa pa wọ́n. Uncle Yemi ẹ̀ sọ̀rọ̀, Uncle Yemi ẹ̀ sọ̀rọ̀, kò dáná, ojú wo lè fẹ́ kàn fi máa wò yín. Tó bá yá sí very soon ẹ rí i pé gbogbo àwọn political appointee ló máa lọ sí kiri, kò ń ṣe pé wọ́n ti lé wa lórí Twitter àti wà lórí Instagram nísìnyí, bóyá màá tún lè wà lórí Instagram ẹ̀ tún lè wà lórí Facebook àbí kàmáàlì. Àsìkò ọ̀rọ̀ ti tán báyìí, we should do the needful now. Sórí gbogbo àwọn leader tó wà ní South West olórí burúkú làwọn náà, kò ń ṣe gbogbo wọn náà àmọ́ most of wọn náà ìkànnì wọn, nítorí appointment tó ti gbà ní ọwọ́ búbú àbí appointment tó ti promise wọn, wọ́n ti jẹ dodo wọn lè so tọ̀rọ̀. ẹ wọ yẹn ọmọ Nàìjíríà àbí ọmọ United Arab Republic kò ní kálukú jà fúnra ẹ̀ ló máa rìn ẹ̀rìn wẹ̀, kò sẹ́ni tó ń ṣọ́ anybody ní ẹ̀rìn wẹ̀ o. Ìlú ti pín, wọ́n ti kọjú ìjà ràn kò àwọn tó wà ní East, àwọn tó wà ní South West náà máa ìjà ràn ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí kùtùkùtù láàárọ̀ yìí, wọ́n ti jí pa àwọn èèyàn ní gangan. Àwọn ẹ̀sìn rẹ̀ ló lọ síbẹ̀, àwọn Nàìjíríà àwọn leader wa ò ní sọ̀rọ̀ lọ síbẹ̀ o, wọn ò ní jẹ́ kí ní ìsúgbé, wọn ò ní jẹ́ kí ní newspaper gbé tẹlifíṣàn wọn ní gbé o. Àmọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ Twitter ni àwọn náà ọ̀nkùnláyé láàárọ̀ Sunday ọlọ́run ò ní jẹ́ kó yẹ yín, kò ń ṣe pé mo ṣe pé yẹ kán wá ọ̀nkùnláyé o.